Alase, Nimi, Ire. Today is just a very good day for me. How about you? Express in the comment section. And don't forget to subscribe to my channel. Kini a ṣe níbí báyìí, a máa ń ṣe àwọn oúnjẹ tó sẹ́ngẹ́, mẹ́ngẹ́, tó ṣe kíni, tó ṣe ara lóore from head to toe. Kíni wọ́n á mú fún yín lẹ́yìn o, ọbẹ̀ ẹja òmóyò. Kò wá ń ṣe ọbẹ̀ ẹja ṣá, kò ń ṣe ọbẹ̀ ẹja kan ṣá. Owere. Ọbẹ̀ ẹja Owere. Have you heard of that Owere fish before? Kí ni ẹ̀ ń pè ní àdúgbò tiyín? Ọ̀wàwàrẹ́ bó ṣe máa ń ṣe lélẹ̀ ó ń jọ tilapia kò ń ṣe tilapia fish Owere. Bá ṣe ń sè bó ṣe máa ń dùn dáadáa. So kí ni next thing? Without further ado, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. A máa da òróró yìí, a máa dà léná. Mo ti ní pepper mix ní bí báyìí. Ṣóyé, ẹ jẹ́ kó òróró yín gbóná dáadáa. Ṣé rí nǹkan kan nípa Owere yìí ni pé ó wà very very oily. Ó máa ń ṣe òróró gan. So you need to be very 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 careful nípa òróró tẹ́ máa dà sí. Pepper mix mi lélẹ́yìí. Tó bá ti mọ pepper mix ti ṣe, please go through my channel. Mo dẹ̀ ti lọ ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, mo dìdí lọ ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí eléyìí. That's why you are not seeing onion. Tẹ́ bá dẹ̀ máa lo onion nínú eléyìí, tó bá jẹ́ pé ẹ fẹ́ lò, please ẹ má slice ẹ̀ ní, ẹ ṣe kí ni, ẹ lọ̀ ní, kẹ́ blend ẹ̀, kẹ́ wá dà sí. So ní báyìí òróró mi ó ti ṣe kí ni, ó ti gbóná. Ẹ jẹ́ kí n wá dà. Yes, quantity ẹja tẹ́ bá fẹ́ sè, mo ti máa sọ fún yín, quantity protein tẹ́ bá fẹ́ sè ló máa determine gbogbo pepper mix tẹ́ máa lò, kí gbogbo ẹ̀ má lọ máa, kí pepper mix má lọ over pọ̀ ju protein àbí kí protein má lọ máa pọ̀ ju pepper mix lọ. Tí protein bá dẹ̀ ti pọ̀ jù àbí tí kò bá tó, kò ní marry well. Ẹ jẹ́ kí gbogbo àwọn míì ní kó máa sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀, kó máa marry ara wọn ní kíákíá. So báyìí tẹ́ bá rí ọ̀wàwà yìí mo ti fọ̀, ẹ jẹ́ ká rọra cover ilé báyìí díẹ̀. Adun ọbẹ̀ òmóyò là ń ṣe. Ṣé ti rí, mo ti fọ̀ dáadáa. Please always endeavour to wash your fish very well. Then ó máa ń ní scale díẹ̀díẹ̀ lára. So ẹ make sure pé ẹ fọ̀, ẹ ha gbogbo ìpẹ́ ara ẹ̀, ìpẹ́ ló ń pè ní scale. Ṣé ti rí, ẹ ti bó ṣe rí, is good grilling ni o, frying and all that, but èmi fẹ́ ṣe òmóyò ẹ̀, kẹ́ wá ṣe kí ni, kẹ́ sit, kẹ́ máa relax, kẹ́ tún máa wò mí. Inú mi dùn gan ni because ẹja yìí is sweet. Ó sweet bàjẹ́bàjẹ́. Then one thing again nípa ẹja yìí ni pé tẹ́ bá ti fọ̀, tẹ́ bá ti há, torí mo sọ fún yín pé ó ní ìpẹ́ lára, ẹ rọra há díẹ̀díẹ̀, ẹ fọ̀ dáadáa, kẹ́ wá marinate ẹ̀ bí ó ṣe wà yín sìn. Báyìí ẹ̀ sí bíbáyìí láti lè taste. But wọ́n ní ẹni téèyàn bá ń parọ́, téèyàn bá mọ̀, ẹni tó ń pa gan, ó mọ̀ bóyá mi ò parọ́ fún yín, mi ò dẹ̀ tanra mi. Mo ti marinate ẹ̀, kí dẹ̀ ni mo fi sí? Mo fi salt àti adùn ọbẹ̀ lásán ni mo fi sí. But ìwọ tí wọ́n mọ̀ pé o máa ń wà extra, ẹ ṣe kí ni, ẹ fi bóyá bíi rosemary àwọn kíní. But it is fish, please keep it simple. Ọbẹ̀ ẹja ó máa ń like kó máa simple. So yẹn tẹ́ bá ti over ṣe kíní dẹ̀ ní more taste ẹja because ẹja ní taste díẹ̀ gangan. Ṣó ń yé bẹ́ẹ̀ yẹn, ṣó ń yé kébù ṣe bí mo yẹn sọ̀rọ̀ yẹn, ata mi ó ti rọra ń ṣe sẹ́yìn, ó ti ń sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀, ó ń sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. So ní báyìí ti rọra ṣí báyìí, ẹ ti rójú ẹ̀. Torí mo ti mọ bó ṣe ń ṣe pepper mix tó ṣe ń yáyì dáadáa. Please go through my channel, you are going to see it there. Tó ti ń yáyì dáadáa. So lèmi ṣe feel like 3 to 5 minutes báyìí. Pepper mix mi ti over jiná tẹ́lẹ̀, mo ti sè. So tẹ́ bá ṣe ra pepper mix ní, please you may want to wait longer time, like maybe like 10 to 15 minutes, depending on bí ata yín ṣe pọ̀ tó. Ṣó ti yé yín? So báyìí. Ní báyìí nǹkan tá a máa ṣe next ni pé a máa fi seasoning yẹn adùn ọbẹ̀, and don't forget pé mo sọ fún yín pé mo ti fi adùn ọbẹ̀ àti ìsebẹ̀ mo ti fi pa ẹja. Ṣẹ́rí òjé kan nípa ẹja ni pé tẹ́ bá fẹ́ sí any kind of ẹja tó bá ti jẹ́ tútù báyìí, ẹ fọ̀ dáadáa,
ṣàn kẹ́ ya gbogbo ìpẹ́ ẹ̀ tó bá nípẹ́ ẹ̀ ya gbogbo ìfun ẹ̀ ìdọ̀tí ẹ̀ kẹ́ wá ọ̀rá fi kẹ́ra marinade kẹ́ fi seasoning sí ẹ̀ kẹ́ gbé sẹ́gbẹ̀ ẹ lè gbé sínú fridge bọ̀ ẹ lè rọra gbé sẹ́gbẹ̀ tí tẹ máa fi ṣe gbogbo nǹkan tẹ fẹ́ ṣe tẹ wá fẹ́ fi bẹ̀rẹ̀ sí ní sí with that ẹja yẹn lásán ó máa ń dùn because most ẹja tẹ́ bá ti marinade ẹ̀bẹ̀ yẹn tó bá ti wọnú ọbẹ̀ tó bá ó máa tẹ́ lẹ́nu until bóyá the next day or the third day tó bá ti wá ṣe ń fa ọbẹ̀ mu tó ti yé yín but tẹ́ bá ti ṣe báyìí èmi ti ṣe tọ̀dọ̀ mi for over an hour mo ti rọra marinade mo ti gbélẹ̀ ṣé ìgẹ̀ mi ìgbé sí fridge mo kò rọra gbé sílẹ̀ ni so òun nìyẹn báyìí pé ẹ fẹ́ dín ní ẹ marinade kẹ̀kẹ́ gbélẹ̀ ẹja nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so báyìí mo ti rọra fi adùn ọbẹ̀ sí mo dẹ̀ ti máa fi ìsebẹ̀ ń sìn máa rọra fi sí báyìí lóní díẹ̀ torí mo ti kó ìsebẹ̀ sí tẹ́lẹ̀ so màá tún wá rọra ṣe kí ni rọra bu omi díẹ̀ sí báyìí a ti ń dá omi ọbẹ̀ wa nìyẹn straight up láì ṣe kí ni láì ní wàhálà nínú rárá ẹ jẹ́ rárá yíná sí díẹ̀ so kó ṣe kí ni kó hó ṣùkùṣùkùṣùkù ìyẹn kí ló ń kó ata ìyẹn pepper mix wa àti adùn ọbẹ̀ àti ìsebẹ̀ wow ẹ ti rí ó tún ṣọkùtù wọ̀wọ̀ ṣọkùtù wọ̀wọ̀ ṣọkùtù wọ̀wọ̀ ṣàkú. Tẹ̀rí pé òróró ojú ọ̀pọ̀ púpọ̀ mo sọ fún yín pé ẹja yẹn náà ní òróró lára so you might want to be very careful tẹ́ bá ń fi òróró sí kíní then ọbẹ̀ ẹja ẹ má jẹ́ kó over thick jù báyìí consistency tẹ́ fẹ́ lélẹ̀ kò sí gbọ́dọ̀ ṣọ̀jú ṣóyè yín ọbẹ̀ ẹja máa ń nímọ̀ ẹja máa ń láì kó máa mí dáadáa nínú ọbẹ̀ so ẹ kó rí báyìí gbàgàmù má nù dé orí ìrora sún ọ báyìí orí ló máa ń gba space nínú ẹja so the other one a máa rà fún wọn create space báyìí a kì í ro ọbẹ̀ ẹja o bó ṣe wà yín sìn mímì ló kù báyìí ẹ bá ń gbọ́ mímì pọ́ọ̀tù mi nínú ẹ má rò bóyá kò nínú o ẹ ti bóyá tó yẹn swallow ẹ. So mo ti dip gbogbo ẹja mi mo ti dip ẹ sínú ẹ ṣó ti yé màá wá rọra fi omi díẹ̀ sí because ẹja láì kó máa lúwẹ̀ nínú omi nígbà tó wà láyé alúwẹ̀ nínú pot náà so now ẹ jẹ́ ká wá ṣe kí ni ká lò iná díẹ̀ so àá lè ṣe kí ni àá gbé àwọ̀ mi ẹ rọra o ṣe ni bó ṣe ń mi ẹja rè ẹ ṣe wáyé síwájú báyìí ẹ ṣe sẹ́yìn báyìí ẹ ṣe síwájú báyìí ẹ tún ṣe sẹ́gbẹ̀ báyìí it's as simple as that ẹ ti rí ẹ má ro ẹ wá rọra dà padà sí orí iná ṣó ń yé bẹ́ẹ̀ yẹn ẹ lè wá rọra fi ọmọ orogún yín rọra fi omi ọbẹ̀ lé ẹja tẹ bá rí pé coat dáadáa sínú ata yẹn báyìí so ní báyìí please feel free to have a taste. Ó ti yáyé already. Ẹ máa ní pé bí àmọ̀ ìkú parọ́ but báyìí tẹ bá ti rọra taste ẹ̀ tí ó bá sì kú pé kẹ́ fi adùn ọbẹ̀ síbẹ̀sí ẹ rọra hard ẹ̀ kẹ́ wá cover ẹ jẹ́ ká fún ní ẹja òun pẹ́ jiná but because èmi máa ń like kí ẹja fún oró dáadáa fún ọbẹ̀ so that tẹ bá ń bu omi ọbẹ̀ yẹn gan ẹ máa mọ̀ pé ẹja yìí omi ọbẹ̀ ẹja sósòsò ní ṣó ti yẹ yín so ẹ jẹ́ kó tún oró dáadáa èmi máa ń like fún ẹja mi like 10 minutes ó sè dáadáa mò ń bọ̀. Wow, so ó ti pé like mo ti ẹ̀ jẹ́ kó jiná dáadáa bí 15 minutes ni ẹ mọ̀ pé mo sọ pé 10 minutes but 15 minutes gbọ̀ngàn wow this is looking pengy it is looking pengy wait ẹ jẹ́ kí n wá mì ṣe bá ṣe ń mi ọbẹ̀ ẹja mo ti kọ́ yín sìn lẹ́ẹ̀kan ẹ máa ṣe wá síwájú díẹ̀ báyìí ẹ ti di bí mo ṣe rọra mi báyìí síwájú díẹ̀
ẹ tún ṣe sẹ́yìn díẹ̀, ẹ rọra ẹ jọ, ẹ ṣe sẹ́gbẹ̀ẹ́ báyìí, ẹ ṣe sẹ́gbẹ̀ẹ́ báyìí, ẹ wá twist it round. So gbogbo ẹja máa ṣe kí ni, ó máa mìíní jọ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 . So ọ̀wẹ̀rẹ̀ wa ó ti ṣe kí ni, ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀, ó ti ready láti ṣe kí ni. Ṣé tán ẹ rójú ẹ pé òróró wà ń bẹ̀, tó bá kí mo ti ya òróró lò. And tó bá dẹ̀ ṣe ń pẹ́ sí nínú pot pé bóyá ẹ̀ ń gbé kaná the next day or something, òróró yẹn máa tún jáde. Àti pé òun náà tẹ bá ń jẹ, ẹ mọ̀ ọjà tó wà oily tẹ́lẹ̀, so ìwọ tẹ bá mọ̀ pé nínú pepper mix ni mo lọ rodo púpọ̀ mọ́. Torí èmi tẹ́jà bá ti ní oil jù lára, ó máa fẹ́ máa rìn mí láyà bákọ̀bákọ̀. So tẹ bá fall sí category yẹn, please you might want to lọ rodo mọ́ dáadáa kó, you know, kó ta so that ó máa ta yẹ́rìyẹ́rì. So yé yín, but ìwọ tó bá mọ̀ pé well and good pé kò lè rìn ẹ́ láyà, you can just do the normal pepper mix tó máa rọra ń ṣe. Ọmọ kíní ó ṣe kíní, ó dùn bàjẹ́. Ẹ yá mi ní ọ̀rọ̀ kan. Ọbẹ̀ yìí dùn. Ọ̀wẹ̀rẹ̀ ni mo sè yìí, ó ṣe kíni, ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. You need to just try this and what and enjoy it. Pair it with any kind of meal. Irú ọbẹ̀ báyìí kí ni wọ́n wish láti fi jẹ bẹ́ẹ̀ ṣe ń rọra rìn. Ẹ jẹ́ ara gbórí sókè. Ẹ gbórí sókè. Oh, this is beautifully made. By who? Alase Nimi má pa mí now. Má pa mí now. Oh, I'm so happy today. That's why I gave you this recipe. Recipe is so sweet. Ẹ lọ sọ́jà kẹ́ra kíni. Ọ̀wẹ̀rẹ̀. Season it well, marinate it well. Kẹ̀dẹ̀ sí bí mo ṣe ní kẹ̀ sí. Ìwọ tó bá kí ń jẹ. Wow! Ìwọ tó bá kí ń jẹ kíni, tó bá kí ń jẹ ẹja tó máa ń wà too oily, you might want to add more scotch bonnet pepper, ìyẹn rodo, so that a máa ta yẹ́rìyẹ́rì. Ọbẹ̀ yìí ó dé Harvard, ó lọ padà, ó wá sọ̀kalẹ̀ sínú ibo. Alase Nimi kitchen, please recreate it. Kẹ́dẹ̀ jẹ́ ká ríra next time. Ẹ jẹ́ n paná, ọbẹ̀ mi ti yááyì. Ire o lọ́jọ́ gbogbo.